Àrà kégékégé Yorùbá Swagger lódù channel 310 lórí Concert TV. Swagger ni mo fẹ́ bá wọlé o, Swagger gidi. Swagger máa kó Swagger sẹ́gbẹ́ kan báyìí, Ginger sẹ́gbẹ́ kan, kí n kó pọ̀. Kò mọ défìlà bí. Kí n lo Edwom. Swagger. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Ẹ má kì í dìbàdàn ògùn ẹ̀sùn mẹ́yìn orí mi máa jẹ ń kó sí. Kẹ̀kẹ́. Swagger. Headphone mi nìyẹn o. Tó bá wí kẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. Òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì, ẹ sì gbádùn. Ìrántí àwọn akọni òṣèré olókìkí. Ọmọ Ládìgbòlú ní mí Àyìndé olówó kan la nídìílé ìmọ̀ọ́dà mi. Ládìgbòlú kan náà ni Ládìgbòlú ń jẹ lọ́jọ́kọ́jọ́. Bó bá tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó Ládìgbòlú lọ́yà Aláàfin. Mr. Fuji nkọrin Àyìndé olókun ọ̀la Orisa àti yo lọ́lọ́lẹ́ Sikiru wọ́n bí ní wọ́ọ̀rì ni ọ̀gbà bá ló ń kọrin bàbá ló ń kọrin wọ́n bí ní wọ́ọ̀rì ni ẹ̀gbọ́n pé kó ní máa dùn Fuji kiri ètò ọlọ́run ló fi fún wa bí máa ń ṣọ́wọ́ èèyàn Orisa àti yo mo dúpẹ́ fọlọ́run ọba aláwùsá ti ẹ jẹ́ ká máa kọrin orí tó fọgbọ́ yọ orí tó ń kọ́ni lọ́gbọ́n torí ọlọ́run ọba ká má kọrin èrè fún wọn torí ọlọ́run ọba iṣẹ́ Fuji kì í ṣe kélébélé orin Fuji kì í ṣe kélébélé Mr. Fuji ń kọrin àwọn tẹ̀wọ́ gbàgbé Fuji ká àkàtà bàtà àmàlà o gbogbo ìgbà ń kọrin ọmọ bàbá ló ń kọrin bàbá ló ń kọrin Àyìndé adé olórí jẹ́fà tamọ̀là adé Mr. Swagger ni jọ̀ọ́, Concert ni jàre. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Àwa la làṣà, àwa la nidán, àwa la léré, Yorùbá tiwantiwa Yorùbá. Èmi fi Yorùbá yangàn, Yorùbá ló ní ká pèdè àrà, Yorùbá ló ní ká sọ̀rọ̀ àrà, ká pidán àrà. Ọ̀wọ́ ní ṣíwájú ìjọ lóní gẹ́gẹ́, tijọ́ torí tìlù, tiwárì. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́gbọ́n àṣẹ. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́gbọ́n àṣẹ. Bàmúsá ti máa dákọ̀jọ́ gọ̀jọ́. Aláìlè máa dákọ̀jọ́ gọ̀jọ́. Bàbá tí ò bínú ẹni bọ̀ọ̀lì, bàbá tí ò dìtẹ́ ẹni bọ̀ọ̀lì, ẹnikẹ́ni tó ń ga mága sókè lọ. Aláìlè máa dákọ̀jọ́ gọ̀jọ́. Báyọ̀ wà máa dákọ̀jọ́ gọ̀jọ́. Báyọ̀ wà máa dákọ̀jọ́ gọ̀jọ́. Ìyá ẹni tí báyọ̀ wà máa dákọ̀jọ́ gọ̀jọ́. Òrìṣà Fuji Bàbá Fuji Mr. Fuji. Sallu ala Nabi Karim. Sallallahu alaihi wasallam. Aláìndé máa ń fàdúrà sílẹ̀ kò sí ohun tó tóbi tó jádùúrà lọ. Mẹ́wàá bá fàdúrà sílẹ̀ kò sí ohun tó tóbi tó jádùúrà lọ. Gbogbo ní Fuji ká máa fàdúrà sílẹ̀ kò sọ ohun tó tóbi tó jádùúrà lọ. Ẹni tó là lọ́wọ́ àpótò àwa tó lè ní kàṣàyè rẹ̀ kì í ṣe nítorí èlé kì í ṣe nítorí ọjọ́ gbọ́rọ̀gbọ́rọ̀ Ọlọ́run kò fún wa ṣe gbogbo ala máa ṣàṣe la a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولد الله الذين كفروا ولا فاتح بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين bó ṣe bá rí ni àṣẹ là o. Mr. Fuji orí tẹ́ fi ṣèwé kò kúrò ń bẹ̀. Fuji, we have one Fuji mountain ní Japan. Fuji I've mountain. been there myself. mo ti lọ́bẹ̀ fúnra mi. ṣé wọ́n tún kọ Fuji ní Japan náà wọ́n tẹ́lẹ̀? kọ Fuji wọ́n máa ń pè ní mountain of love. This is why tí mo fi bọ́ọ̀lù orúkọ yẹn ń bẹ̀ ni torí àwọn bàbá aráàlú àti ìgbà tí mo bá ń jí wẹ́rẹ́ ọmọ kékeré jọ ní gbogbo wa yìí àwọn bàbá aráàlú àwàlẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n mi Kawu Aminu ẹ̀gbọ́n mi Bashiru Abinuwaye ẹ̀gbọ́n mi Sakala Igbade ẹ̀gbọ́n mi Ajadi Jọ́lì Láwà irú rẹ́kọ̀dù bàbá wa Kawu Aminu ni talọ́lá ó ní bàbá Ìṣọ̀lá gbàbù bàbá wa ni talọ́lá ó ní bàbá Ìṣọ̀lá gbàbù bàbá wa ni àjírọ̀ọ́bà ní Ìlọrin adájọ́ fẹ́dìrà bàbá wa ní tẹ̀báyà sí wa ẹ̀ọ́jìyà níwájú àgbà àbúbá èmi kàgbà báyẹn ni ṣé something around 56-57 yẹn Fuji ń gbà yẹn ni tó bá máa bú mi tètè bú mi torí tí ń bá máa bú ẹ kó má bá ẹ lẹ́rù tètè bú mi o ó tọ́ sábàrú mọ́ òní kú máa ṣeun ya olójú èdè bùrọ̀dá ọjọ́ sábàrúmọ̀ oníkù máa sí ọya olójú òde ìsìsìta ó pọ́ ìgbọ́n erédòwẹ́ omi ìgúnnugún lọ ṣàṣojú pupa kò yẹ kó ṣe mẹ́ẹ̀sì síruwá kò yẹ kó ṣe mẹ́ẹ̀sì tọwọ́ tẹsẹ̀ alábàáhùn wọn kó gbogbo ẹ jáde wọn kó jáde o ẹyẹ wọn kó jáde o èrò sábàrúmọ̀ wọ̀ọ̀lù òwe sábàrúmọ̀ wọ̀ọ̀lù òwa. Tebari first record be in 1966 February. Sikiru Ayinde Barrister and his Ajisari group. It's possible when you want to become a real professional musician, you don't belong to any religious section or whatever. Muslim láti able láti jó, Christian able láti jó. Ẹ rí pé tẹ́ bá wo àwọn record mi, mo kọ lọ́rọ̀ orin Christian. Orin ìgbàgbọ́. Ṣe mí lógo bàbá ọlọ́run ọba tó ṣe jáde sí lógo ṣe mí lógo ó tó pé ní odò mú lógo ṣe mí lógo ọba tó ṣe àná lógo ṣe mí lógo ṣe mí lógo bàbá ọlọ́run ògo ẹ̀rọ máa ń kọ́ ní Christian. So ìyẹn ló mú mi láti sọ pé òkè mo fẹ́ máa lọ ṣeré níta sí kì í ṣe muslim nìkan ló máa tó ti ń ṣeré àna ọgbọ́n ni mo dá àbá ni mo dá ọlọ́run kó tó di Fuji ọlọ́run ló sọ bẹ́ẹ̀ especially when promoter like you marketer like you a reputable image comes. Thank you, sir. You need to close your eyes to some principle of yours and make sure you are fully satisfied. Thank you, sir. So that is bringing me to this level. Ọlọ́jọ́ ní ìbá ní mo ṣe ọlọ́jọ́ ní ìbá ní mo ṣe ìbàbọ̀ tájọ́jọ́ sàwáwù ẹ̀yìn tó láyé ẹ̀jẹ̀ kó yà láyìn dé ọmọ ìṣẹ́nilódé o tó ti lé o ẹ̀kúnlé lọ táwà inú ilé láti dégbé o Ìṣọ̀lá ọmọọba àjàdúọlá ọmọọba àjà sí elémèlè àrùnà mi ìbá ní mo ṣe ọmọ kùkùté o ṣé mi ẹni mi kùkùté ara ẹ ló máa mi ò fọ́dà Ìṣọ̀lá àrùnà lò lórí ejò bí mọ́nàmọ́ná lolóògùn lè gbé kì í ṣe tẹnu ẹyẹ tí ó ṣe bí olóògùrọ̀ kò tí ì sí lóòtò kì í ṣe tẹnu àkáwò dúdúgbẹ́dù Àyìndé Àdé ọmọ olówó òdùrú ọmọ olówó òdùrú ibi ẹmọ̀ṣẹ̀ pípa òjò mi olúwa olólọ́wọ́ kí a ti tẹ́wọ́ ẹ̀dá pọ̀jù ká
kásúre owó mọ́ ní ìbá o olúwa lọ́lọ́ kìràkìtà àwa ẹ̀dá pọ̀jù kásúre owó mọ́ ní ìbá o òtítọ́ owó lágbá o òye òtítọ́ owó lágbá ọmọ làbúrò bàbá tó bá lówó lọ́wọ́ o lọ́mọ mọ̀ ní bàbá gidi onímọ̀ yí ṣẹ́gbọ́n lọ́bi tí wọ́n ní mo tún gbé mi dé mi Àyìndé kọ́ máa ń dà àlìjọ nù ó lórí o láti lẹ́kọ̀ọ́ tí mo yí gbà yẹn èmi Àyìndé kọ́ máa ń dà àlìjọ mo ti dẹ́gbà lẹ́hìn ọ̀yẹ́ mo ti dẹ́gbà lẹ́hìn ọmọ ẹgbẹ́ Barrister àfijù olórin mo gbọ́dọ̀ tó dùn dé ohun àrinrin ni lórí gbígbé ọlá Sẹ́yìndé o Sẹ́yìndé adé lórí gbígbé ọlá Sẹ́yìndé o àgbà òsì ló bàjẹ́ o baálé lẹ́kù ilé dáhóró ìjàkùmọ̀ kiri sàn ẹni àbíire kiri o kádìjú kálákù káwé ní tí ó sunkún ẹni kábùnibùni kábẹ̀sẹ̀ kọ́ ó káwé ní tí ó ṣe ní pẹ̀lẹ́ ó kò ní wúrúwúrúwúrú kó má kẹ́ni kan mọ́ ni o ẹni tí ó kú la ò mọ̀ ẹ má fọ̀rùn yẹn dá kò sẹ́ni tí ò ní ikú ilé ayé fúngbà díẹ̀ ní kádàrá oníkálukú àlọ́tọ̀ọ̀tọ̀ adáyébára kúnlẹ̀ yàn Sẹ́yìndé bó ń dọ́rùn ṣọ̀run rere ẹ lójú ayé tàbá orí o ọlọ́run má ṣe àgbà àgbákò láyé kòkòrò tí ń jẹ́ fọ́ ìyẹn jàre ẹ̀fọ́ òyìnbá léwé kò dára mọ́ ayé lókun ayé lókun ènìyàn lọ́sà àfẹ́nìyàn lọ́hún bá là ló lè ká ayé jà o. You can tell me the full meaning of Fuji music. Ẹ jẹ́ ká lọ jẹ́ kíní kan kábọ̀ orin ṣàlàyé fáyé wọn ní ẹni sọ òyìnbó Àyìndé nílé àná láti túmọ̀. The meaning of Fuji music is afro Fuji music kíní kan àpàlà àrò sákárà jùjú gbogbo ẹ̀tọ́rí àwọn kan kọ Fuji ní local sound kábìtì lọ rárá ó wà nínú àwọn rẹ́kọ̀dù mi nígbà all these records were 70s wéré ládé bá ọlọ́run ló dá Fuji sílẹ̀ bọ́ ọlọ́run ò ní dìde kò ní bọ́ọ̀lẹ̀ kó wá dá látàrí èmi Àyìndé Sikiru either they like it they don't like it I am Mr. Fuji. ọlọ́run lóhùn mẹ́ta ló ń pa òun lẹ́rí o olóhùn tóun bá tún ṣe téèyàn lóhùn o bàjẹ́ o ẹsẹ̀ yẹn lé ní ohun tó bá jẹ́ lọ́wọ́ o téèyàn lóhùn o sì tún ṣe ó di méjì ohun tó wo fọwọ́ sí rárá tẹ́dà ń fọwọ́ sọ̀yà wípé yóò ṣe o oníkàkì lọ fọ́ ọmọ àdàmọ̀ nílé dúnìyàn kó má bàa lé ayé jẹ́ ẹni tó ń báyà lágùn bọ́jẹ̀wé àbí wẹ́rẹ́ bọ̀jẹ̀wé àbí ṣẹ̀ṣẹ̀ lásán ni ẹni tó ń bá a fún lọ́mọ káráyé kó sì ní inú pé kò sọ́nà tó lè gbà lọ àbímọ irú ìwọ̀n yìí ti ń ṣẹlẹ̀ láyé ànábì kan lọ́jọ́ òun kẹ́ ẹ má gbọ́ jísà ló fòyún ọ̀hún bí táwọn onígbàgbọ́ ń pè ní Jésù kúlìlá ìlà all the way finding one way or the other to make sure I stand on my 2 foot to make sure I give them a well blended music to be named Fuji music. Sikiru ọlọ́run lóhùn mẹ́ta ló ń pa òun lẹ́rìn fún àráyé wọ́n ríṣẹ́ ọlọ́run ènìyàn ń bínú ẹ̀ ṣeun olóhùn tóun bá túnṣe tọmọ dàmọ̀ kan lóhùn ó bàjẹ́ ẹlẹ́gbẹ́ mú ní ẹsẹ̀ yẹn lé ní ìhò ohun tó bá jẹ́ lọ́wọ́ ọ̀hún tọmọ dàmọ̀ lóhùn túnṣe ó di méjì o ẹ̀yìn ẹlẹ́gbẹ́ o ohun tóun ò fọwọ́ sí rárá tẹ́dà kan ń fọwọ́ sọ ẹ̀yà wípé yóò ṣe é ṣe irọ́ ní pátá ó di mẹ́ta o ẹ̀yìn ẹlẹ́gbẹ́ o ẹni tó ń bá àyà lágan pẹ̀lú òyìnbó corporation kó lọ ṣe díásí kó sì dàrí wálé kó lóun lẹ́lọ́ nílẹ̀ kó tó kú mayami lágan ọmọ tàka sórí o sórí tí bá lóòótọ́ máa sọ kábìtì lọ́rọ̀ aráyé àwọn kan pé Fuji ní local sound
kàbìtì lábìtì lọ́rọ̀ aráyé. Kí ló ń jẹ́ lókàlìtì náà? Kàbìtì kábìtì lọ́rọ̀ aráyé. Ìyá ta kún wálẹ̀. Àlùjọ́njọ́n gbogbo ayé lólùwẹ̀ yẹ pa. Àlùjọ́njọ́n Àyìndé gbé tiẹ̀ ó dá gégé. Àlùjọ́njọ́n. So all those things ó ṣe wàhálà yẹn kí wá ṣe mímọ̀ ṣe. Ẹ má pè mí ní Fuji king mọ́ o, èwo ni kingi èwo ni kingi. Mo ní ó dá ẹ̀tọ́ ẹgbẹ́ ìlú Fuji creator Fuji originator. Kàárọ̀ látọ̀ òde àrùn wa kó wájú iṣẹ́ Fuji. Ìrùkà máa wúrú sáàtì mi agbádé lọ láàmì ìbá ni mo ṣe. Iṣẹ́ ti rí. Mo wá rò pé ok tó yẹ pé king ló fẹ́ máa bí inú ẹ̀ máa jẹ king. Kingi. Ẹ máa jẹ kingi. Nígbà tí mo tún sọ pé creator òun fẹ́ dọ́lọ́hùn. Mo ní okay ẹ kò ní Fuji servant. By now Fuji messenger. Fuji garbage. When Oyinbo say something is too bad, that means it's the best. Yes. Too bad is the best. Is the best. Ṣebọ́lọ̀ mi òun ló jẹ́ kí n sọ pé Fuji garbage pé mo ti di àkìtàn pé anybody mo dẹ̀ maintain mo di àkìtàn. Fertilizer lọ Ọlọ́run dá mi àkìtàn lọ Ọlọ́run dá mi gbogbo ẹ̀ ló dára. I don't want to go torí ọ̀rọ̀ bí sọ̀kọ̀sọ̀kọ̀ wà nínú èso ọmọ èèyàn. Sikiru Ayinde fertilizer lọ Ọlọ́run dá ẹ̀ gbogbo ẹ̀gbin ló bá mi lára mu. Àkìtàn lọ Ọlọ́run dá ẹ̀ fertilizer lọ Ọlọ́run dá ẹ̀ gbogbo ẹ̀gbin ló bá mi lára mu. Nígbà tí lè claim gbogbo ẹ̀gbin ló bá mi lára mu mo láti ní sùúrù. Ẹ̀dá ayé ohun tó ń ṣe ìláyé tọmọ ibùnú àdámọ̀ ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹni ó ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹni ó ṣàdúrà fún ẹ̀dá yóò tó wá ń ṣe kà láyé táwọn ọmọ aráyé yìí ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹni ó máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹni ó máa ṣépè fún. Mo kàn mọ̀ ní pé yàwó mọ̀lìkìyàmọ́ ti láàmọ́ lù wàláwàlá yàwó mọ̀lìkìyàmọ́ ti ọjọ́ àgbéǹde kálukú wa nǹkan tí yẹn lè dá gbèsè ayé láàmọ́lù owó lè ṣù èṣù lówó owó lè ṣù kò sówó rárá olú kọ́kọ́ ló máa fi síwájú wọ̀lá wọ́ládù kò sọmọ wọ̀lá búkà kò sí bàbá wọ̀lá húmi kò sí màmá wọ̀lá nọ́sáfù kò sẹ́nìkan. Ìyàwó mọ̀lìkìyámátì láàmọ́lù wọ̀lá wọ́ládù wàlá búkà wàlá húmi wàlá nọ́sáfù gbogbo nǹkan máa tán pátápátá. Owó àtán ọrọ̀ àtán gbogbo nǹkan àtán Ọlọ́run ọba ní nìkan. gbogbo àgbáyé kúlì iṣẹ́ ìfáàní ìlàlà ọba Ọlọ́run nìkan nìyí tán. 1965 ní jíbówú Barrister ó mú mi lọ́dẹ ẹgbẹ́ Barrister ó yí mi lóhun padà bí ọgbọ́n ṣé èyí tí ọmọ aráyé ń fẹ́. Ṣé o ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ Síkírù ló ṣẹlẹ̀ sí Ayíndé ọ̀rẹ́ tó fọmọ ọ̀rẹ́ lóyún táwọn kó bórajà tó ń sọ kiri kárí ayé kìnnì kan lọ́láyé ìbáṣà àmùsí tán Àdìsá tí àwọn lábòsí ti dọ̀dẹ̀ tí wọ́n náà ti gbọ́ ó ń tàn lọ ọ̀rọ̀ Síkírà. Ebi ò rí nínú Kùránì tó ní kí ẹ má fọmọ ọ̀rẹ́ lóyún if it is not underage. Tí ò kì í ṣọmọ bíbí inú ẹ̀ẹ́bẹ̀ láìlẹ̀dí ìlàwọ̀ àkábà ṣe rí Kùránì kan ò tọ́ sí pé ọmọ ọ̀rẹ́ ẹ̀ lélẹ́yìí ò gbọdọ̀ fún lóyún ìdí tó ní orígun mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fi ń tó ara wọn tán tí ẹ̀ bá ti bára ẹ̀ tán bísímìlà. ó wá olójú èèyàn tó lè sọ òótọ́ ọ̀rọ̀ yìí òótọ́ ọ̀rọ̀ a máa korò ṣàṣà èèyàn ló lè ṣe bí Síkírù Àyìndé alhamdulilayi báyìí ṣùgbọ́n ẹ̀dẹ̀ tún gbójú mo láti gbójú ẹ fi kọrin. gbẹgbẹjẹ pé àwọn kan wá bá mi nígbà tó rẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ this lady ṣì wà láyé kò tí kú ó ti bímọ kejì very handsome children beautiful children to be proud of ẹgẹ pọ mi pẹ̀lú abẹ́ gbogbo ẹnìbọdì ló mọ̀ pẹ̀lú pẹ̀lẹ́ ní ọ̀rẹ́ ra wa Professor pẹ̀lẹ́ Samsidin Adisa pẹ̀lẹ́ we were so close tó yẹ pé gbogbo ọmọ tó bá bí èmi ni mo ń sọ wọn lórúkọ ìyàwó tó wà nílé ẹ̀ kọ́lọ̀ tó lómi lọ sí ẹ̀dọ̀ ẹ̀lọ́run di ẹni ilé ni Abusa Apina màmá tó bí àbúrò bàbá mi ni ọ̀rọ̀ ti júkọ́ níjọ́ tó bí ọmọ ìmọ̀ gbọ́mọ dání nítorí pé òun ò sọ fún mi ó fún àbúrò mi lóyún ṣẹ́gbọ́n mi mo dẹ̀ ń bèèrè ta ló fún lóyún òun náà mo ní ta ló fún lóyún àájọ sọ pé ta ló fún Abusa lóyún òun tàn mí òkè létà àgbàtà Abusa bímọ tán mo di tẹ́tà pé mo ní pé ìyàwó ìyálé àwọn ń bínú pé èmi ni mo fàbúrò mi fún
tẹ́lẹ̀ kí ni fẹ́ yọra mi nítorí pé o sọ fún mi òpùrọ́ fún mi ìgbà ọ̀rọ̀ kì í fún ọ bí yẹn bá rán lẹ́wọ̀n kó má ṣàpárá o ó wá tó Abusa tó wá bímọ tán kò wá jẹ́ kí n sọ orúkọ yẹn ó wá lọ sọ ní Síkírù Ọlámbí wọn nú Adéyínmíká Ọlọ́ládé mo ní bẹ́ẹ̀ ni níjọ́ súná èmi àwọn aláàfáà ní kí n jọ tó rọ pé pẹ́rẹ́ ló fẹ́ sọ orúkọ ilé mo ní kò burú mo wá ní mo lórúkọ tó máa sọ wọ́n ní kí lórúkọ yẹn mo ní Ìgbà Oró gbogbo ọkọ̀ ojú ra wọn ni pé Ìgbà Oró kì í fọ́ ẹni tó rán ní lẹ́wọ̀n kó máa ṣàṣùn para Ìgbà Oró kì í fọ́ níjọ́ tó wá bí Yínká yìí wọ́n ní ok wọ́n bí Yínká sọ fún pẹ̀rẹ̀ pé tó orúkọ ọlámọ́sán Síkírátù Ọláyínká Àṣàkẹ́ Àyìnkẹ́ orúkọ ìyàwó mi tó jẹ́ lẹ́gàwọ̀ fún àti ní orúkọ mo sọ gbogbo yẹn ó tún mo ti sọ Yínká kó tó di pé wọ́n ti wá sọ Síkírù yẹn wọ́n ní ok bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ tí mo gbé dání yìí o ohun yẹn lọ́wọ́ Ọlọ́run lágbára Ọlọ́run àti àwọn olóbi ìyàwó mi látọjọ́ ìkómọjáde látọjọ́ tẹ́ ti sọ lórúkọ lẹ́yìn sọ wípé ọmọ tẹ́ gbé dání ìlú ìyàwó pé Ìgbà Oró kì í fọ́ ẹni tó rán ni lẹ́wọ̀n kó má sàsùn para Ìgbà Oró kì í fọ́ ọ̀rẹ́ lẹ́bí iṣẹ́ àbíjà o gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn tó máa ń ṣe dídé so Yínká ẹ̀ lè bá nínú yàrá nínú ilé ìdọ̀lá kẹ́kọ̀ọ́ ìyàwó aṣọ fún pé kò ṣe ìyàwó pé ọmọ inú ilé lòun she's above 18 I think she was going to 19 ó dẹ̀ ti parí school ẹ̀ ìyàwó Big Daddy náà máa ń pè láti kékeré ẹ̀ tí gbogbo wọn bá pẹ́ẹ̀kì mi wọn á kiss mi wọn á tó máa mi náà bọ̀ níjọ́ tó fẹ́ máa lọ sí Amẹ́ríkà tí mo gba green card wọ́n wà ń bì ìtàn bì ló ti dá mi dúró pé ẹ̀dùn ẹlẹ́yìn lọ Amẹ́ríkà yìí Big Daddy ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹlẹ́yìn lọ sí Amẹ́ríkà yìí nísìn níbo lẹ fi tí òun sí ẹ̀ńká àwọn ọmọ lọ́sìn tó wáyà máa lẹ́ máa mú ìyàwó lọ níbo lẹ fẹ́ fi òun sí bí dání lẹgbẹ́ òun dání tẹ́tọ́ pé òun ìyàwó yìí òun dẹ̀ ń hope so látijọ́ yìí ẹ̀wà lọ́sìn ẹgbà visa fún àwọn ọmọ ẹ̀ka àwọn ọmọ mẹ́ta lọ tó bá máa di bí oníyàwó dé á di wàhálà o bùnẹ́fẹ́ fi sí kíláàsìkì ló ní yẹ ká ní kí n lọ kí n bọ̀ ṣùgbọ́n ìyàwó tí n bá dé àwọn àlejò ẹ̀ then this lady refused to kó n bí àwọn àgbọn àbúrò gbogbo wọn lọ lé bàbá wọn kò lọ ó wá ní òun ti di obìnrin tí a bá sọ pé ẹ̀fẹ́ mi for today wàláì máa para mi mo ti ní sad experience like that mo forúkọ bò láṣìírí kò kú ó mo ya fẹ́ nǹkan mi pé ẹlẹ́yìn ní fẹ́ mi torí ìyá mi ń dá yín láàmú kíní kan pé tẹ́ bá fẹ́ mi pàdé mi lọ́rùn àjọmọ́ lọ́sọ́kọ́ àti ìyàwó lọ́rùn ó dẹ̀ mú suicide note ó dẹ̀ kọ́ sí ṣe kíní ó dẹ̀ lọ àfẹ́lẹ́ 10 20 ó dẹ̀ gbé mu ó dẹ̀ adákú sẹ́nu ọ̀nà mi mo forúkọ bò láṣìírí ó ti bímọ mẹ́ta fún mi for today so ìyẹn ti ṣẹlẹ̀ sí mi kò tí pé 5 years lẹ́yìn sọ pé tí n bá tún fẹ́ òun á kú yẹn all the best obìnrin kún gbòòrò náà but mo search my money Àdìsá bàbá ẹ̀ ni o ni báyìí ní ìkàwé ní bó ṣe ń tẹ́tì òun náà nìyẹn one way or the other ọmọdé tó ṣojú wò làǹkalẹ̀ one way or the other one thing got together then oyúbádé bẹ̀rẹ̀ bá doyún o bàdídọ́lóyún ẹgbọ́n nípa ọ̀rọ̀ tó ń lọ Síkírù ló ṣẹlẹ̀ sí Ayinde ọ̀rẹ́ tó fọmọ ọ̀rẹ́ lóyún tètè ní táwọn kóbó rajà tán rojú ẹ kiri káyé láyé bá Síkírù tán tàbí Àdìsá táwọn alábòsí ti dọ̀dọ̀ ẹ tí wọn náà ti gbọ́ ohun tán lọ ọ̀rọ̀ Síkírà. Dr. Sikiru Ayinde is a man of the facts, very bold. I did it and I don't regret it. Mo ní nígbà tí ẹ wà ní military kí ni kókó díẹ̀ tẹ́lẹ̀ sọ nígbà tí ẹ ṣiṣẹ́ sójà wọ́n ti ẹlẹ́yìn àti Alhaji Kollington náà péjọ wà ní ojú ogun nígbà náà ni. láíláí mi ò kí ṣe real soldier. In fact I joined the army because of Kolawole Ayinla Kollington. Bẹ́ẹ̀ ṣe fẹ́ràn ra wa tó because he went to join the army that one metamorphosed my interest to go into military yes, I went to the depot myself, nobody took me there. But I joined the army because he joined the army. Okay. That means if I yes, that is it. We were very, very close.
lọ́jọ́ orí wọn ní wọn kì í fọjọ́ orí gbàjà ní lóko bọ̀tẹ̀ ọlọ́run ló dá bẹ́ẹ̀ tún fi jùlọ lọ́jọ́ orí yẹn. bí wọn bá ṣẹlẹ̀ ẹgbẹ́ òun lòun fẹ́ máa bá ṣeré onítọ̀hún adálùjẹ́ So adálùjẹ́ náà. automatically I joined the army. I left him in Nigerian Army Depot Abeokuta. That was when? That was 1967/68. Dr. Sikiru Ayinde Barrister joined the military force 1967 November. Alright. Kolawole joined his own around August 67. Okay. So he's my senior in the army. Okay. Senior mi láti join yẹn. After I got wounded from the war front, I came back to the area, becoming his senior. He was a lance corporal. I was a sergeant. Really? Yes. So Dr. Sikiru Ayinde Barrister retired as a sergeant. As a substantive sergeant. That's good. That's good. So, that's very interesting. but I need láti jà lé orí gbogbo yẹn. Ọlọ́run ló ju gbogbo wa lọ. Ṣe get point. Ọlọ́run ló ju gbogbo wa lọ. Nǹkan tí mo kàn fi demand fún respect yẹn ni pé I've been taken for granted for a long time. I want to close this issue from from this point. Yeah. But I left the army in 1976 with a substantive rank of a sergeant. And God so good when I got wounded in the battlefront and I came back to the area, I did a projectionist course. Up to that is how to mechanize and operate a projector. Also done at the Nigerian Army Intelligence Corps. I was the deputy chief clerk of a signal training school at Papa Oshodi. I was a clerk typist in one signal brigade. I did clerical course to A2, and I did a projectionist course from signal training school to PB2. I was about to be commissioned, but they said I would not be able to sing again to be the commissioned officer. Sergeant here, moment was from back, even for our commandant. But when I say Timbati the an officer, no divided interest. Me, they want to quit, then I can't compromise music for anything in my life. So I left the army in 1976, faced my career. So and today, once over a soldier is always a soldier. Always a soldier. Ó láti jẹ́ pé gbogbo àwọn nǹkan tó lórí orílẹ̀-èdè yìí rò papọ̀ nìyí kó tó fi ń jẹ́ mẹ́fà rò ń bọ̀ lórí ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti mú ẹnu ẹ̀ báyìí tó bá fi kọrin Fuji. It's part and parcel of Sikiru Ayinde Barrister. If I won't stop singing, mi ní dákẹ́ láti kọrin. Again, from Mako to my breathe last by. Bọ́lá wọn ọba rí ìtayà mi, wọn ò ní rí ìtayà ara mi. Ẹbí ní sáwọ́bẹ̀ owó ṣeré ju 50 lọ. Bẹ́ẹ̀ náà ṣẹlá wọn ṣeré ju 50 lọ. Tèmi Àyìndé olórí ọba. Bó ṣe ń lọ yẹn. 100 ni. Ìgbà tó lọ́nà bá sọ pé ó máa yẹ mi. Tó wáyé pé mo ṣe jí níjọ́ tó ń bá dùbúlẹ̀ báyìí pé you are going to give us the last song. Gbogbo là ń gbàdúrà kó mo wájú wa lọ. Orí òkàn ní dìrù láíláí ni. Bí àtàrí máa fi parẹ́, nobody is going to just want to quit for today. Irrespective of any height tí Michael Jackson lè dé ní gbèsè ayé yìí wọn ò ní pè ní James Brown. National honour kì í ṣe nǹkan tí èèyàn ń bí he. Excuse me. Ọlọ́run tó láyé tọrọ wọn á fún gbogbo wa. You don't lobby for national honour. So the category of people tó ń gbé kiri lọ síwájú ẹ̀ wọn kì í ṣe tí wọ́n lè bribe. Ìgbà tó máa announce wọn ni I'm from the world of music wọn ò ní Fuji music. From the world of music. Ẹ wo tape yẹn wọ́n ní I'm from the world of music Dr. Sikiru Ayinde Barrister. Mr. Fuji himself. Then ẹ wo bí ṣe máa feel. So mo be feel pé this music Fuji music don so highly honoured, highly delighted. Alhamdulillah kasira pé bí ṣe wá bí ó ṣe jẹ́ pé wọ́n nà mí it's not my only job. I didn't merit it alone. It does not belong to me. It belongs to every Fuji musician. I said so. Ọlọ́run tó ṣe fún Táíwò ó ń bọ̀ wá ṣe fún Kọ́yìndé bèjì rẹ̀ ò bá bínú tó bá wá ṣe fún Kọ́yìndé ó ń bọ̀ wá ṣe fún Ìdòwú ẹ̀kẹta ọmọ bí Ìdòwú ò bá bínú ó ń bọ̀ wá ṣe fún Àlàbá Ọlọ́run tó ṣe fún Táíwò tó ṣe fún Kọ́yìndé tó ṣe fún Ìdòwú tó ṣe fún Àlàbá òun náà ni ó padà tí ó wá ṣe fún Dọ̀pẹ̀ ni ó ṣe fún Dọ̀hà
Dr. Sikiru Ayinde, Barrister, Mr. Fuji, MFR. I'm so proud of you, So sir. proud of you, sir. I'm so too. proud of you, sir. And I want you to know something. Yes, sir. I have a lot of respect for you. Your person. I'm not saying this because you are sitting around before me. I'm one of your fans. A moment ago, sọ̀rọ̀ bí ní báyọ̀ alórí gbọ́dọ̀ kìíní wọ́n ní mo sorry, I'm not insulting you. Wọ́n ní ẹlẹ́nu rí sọ. Mo ní àná máa sọ pé ẹnu mú ju abẹ lọ́njọ́ mi. Ẹnu mú ju bọ́ lọ. Ṣẹ́fẹ́ kan mi tó bá jẹ́ ẹlẹ́nu rí sọ lẹ́pẹ́ má ní di iṣẹ́ anything worth doing at all. What's doing well? Okay, tí màá ní gentleman bá ní nǹkan báyìí ló bá mú dání ó máa excel nípa ẹni. I want to tell you, you are doing a very good thing. You are doing a very good job. And Ọlọ́run tó láyé tó lọ́run kò ní fi ẹ̀mí kúkúrú kó fi sọ̀rọ̀ yín. Ẹ máa jèrè àwọn ọmọ yín. Ẹ ní lọ́lẹ̀ báyìí. Orí yín ò ní yí. Ẹ tí àwa tá ń gbọ́ ò ní di. Ọlọ́run á fún yín de ṣe di ọjọ́ alẹ́. Bí wọ́n ti wá fẹ́ kórí fún yín, Ọlọ́run á wọlé ẹlẹ́dàá yín. Á jẹ́ kórí bẹ́ẹ̀ fún mi náà. So let me just give you that Thank you very much. Inú mi tún dùn, orí mi tún wú kọjá bẹ́ẹ̀. Bẹ́rù bá jọ pẹ́rú àgbà mi, ṣùkúrà lillahi mo dúpẹ́ o. Bẹ́rù bá jọ pẹ́ yìí ó gbà mí, ṣùkúrà lillahi mo dúpẹ́. Bàbá ṣe ní lóore, àdìsí Barrister náà ni. Ọpẹ́ làdá ò ká lè gbà mí sí lọ́dọọlọ́. Fẹ́dírágọ́fà mẹ́mẹ́ dúpẹ́ o. Fẹ́dírágọ́fà mẹ́mẹ́ dúpẹ́. Mo padà sí Fuji àjọ. Fẹ́dírágọ́fà mẹ́mẹ́ dúpẹ́ o. Fẹ́dírágọ́fà mẹ́mẹ́ dúpẹ́. Nàìjíríà kò ní bàjẹ́, ilé yín kò ní dáwóró, ọ̀nà wa kò ní dáwóró. Gbogbo etí tó ń gbọ́ tí nǹkan etí yín ò ní di. Gbogbo ojú tó wò mí Ọlọ́run ní fọ́ ògbó alójú. Subhana rabbika rabbil izzati amma yasifun wasalatu wasalamu ala mursalin alhamdulilayi. Ọpẹ́lọpẹ́ rẹ o ayé yìí bá jẹ́ àwa ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ o ayé yìí bá jẹ́ àwa ọpẹ́lọpẹ́ bàbá tí bá wa ṣe ó ti ṣe o bàbá tí bá wa ṣe o ṣe kò yọrí ohun tó ń jà wà láyà bàbá tí bá wa ṣe ọlọ́run ò ṣe àwòpọ̀ ṣe o èyí tó kù lẹ́yìn bá wa ṣe èyí tó ti dára kó má bàjẹ́ èyí tó ti dára kó má bàjẹ́ èyí tó ti dára má bàjẹ́ o èyí tó ti dára má bàjẹ́. Subhana rabbika rabbil izzati amma yasifun wasalatu wasalamu ala mursalin. Can I hear anybody say hallelujah? Hallelujah! Praise God! Hallelujah! Praise God! Hallelujah! Praise God! Salut ala Nabi Karim! Mo appreciate it. We are proud of you. Mo appreciate it. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. Ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited entertainment. Àfìdọ́mà. Yorùbá Swaga 24/7.